Iṣẹ́ lòògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Sowonya pẹ̀lú Dokita Olamide, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Sowonya o, Sowonya, Sowonya o, Sowonya, Sowonya létò ratata tọmọdé ń gbọ́. Sowonya létò ratata tàgbàlagbà ń gbọ́. Àwa ń gbádùn ètò yìí o, à ń gbádùn ètò yìí o. Sowonya létò, Sowonya ti dé, jagun labi wọ̀lú. Alára àgbà yìí dá ti dé, ogun lèkè sàmọ̀, ọmọráyé lógún. Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìyílẹ̀ dógún. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Ní mi ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Ní mi ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Ọba tó nílé ayé mo tún ti dé, yes. Èdùmàrè tó ní ká sùn láyọ̀ ká jíire mo mà tún ti bọ̀kẹ́ lẹ́ o. Àkíkì tán ọba mi àwa tán àríìrí tán àkẹ́ẹ̀kẹ́ tán àgẹ̀gẹ̀ tán àpèpè tán àkókò tán ọlọ́run ọba mi tó gbani lágbà tán Èdùmàrè tí fúnni láyọ̀ nígbà tó wò ó kábíyèsí porongodo bí ogún jàló àgbàlagbà bàbá àwọn àgbààgbà lẹ́ o àkọ́dá nínú ayé àrẹ̀mọ lóde ọ̀run ìwọ lòun jẹ́ bísímìláàyè lẹ́nu àwọn mùsùlùmí ìwọ yìí náà làlìhámdùlìláàyè lẹ́nu wọn nígbà tó o bá ṣe nǹkan tọ́rọ̀ wọn ṣe bẹ́ẹ̀ tó já sọpẹ́ nù bọ́ ọ bá wá wọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ àwọn awo ṣùnṣùnṣùn wọn wípé aleluya méje ò tó mu ní bẹ́ẹ̀ ni lóòótọ́ bọ́ọ̀bá tún wò ṣùnṣùnṣùn wá ní ògo ni fún bàbá àti fún ọmọ àti fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ bó ti wà látètè kọ́ṣe ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kúnmá lóhùn náà níṣẹ́ ọ̀wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba mi tó rìnrìn kàṣàkàṣà tó dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn àbáláyé ẹ̀sìn wa àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yíhùn nílẹ̀ kóòtù òjíire bí wọ́n ní ọ̀run nìkan ló mẹ́ni tí ó là kókókó báyìí náà làárọ̀ fàdí tí Yorùbá sì sọ wípé gbẹ̀dùgbẹ̀dù tí ń mì lókè bọ́ bá ṣe bẹ́ẹ̀ bọ́ bá já ọlọ́ọ̀ni yóò bàrà alé yóò bàrà oko ó ń bọ̀ látòkè kì í ṣẹ̀bi ẹnìkan bẹ́ẹ̀ sì rèé kì í ṣọ̀rọ̀ ẹnìkan ìwọ lòún jẹ́ bẹ́ẹ̀ ìwọ làpáta pààrà òkè tí rí má wò ó òkè tí gbogbo ayé faratì tí ò fara tó ń kóhun ìwọ ní ìkòkò kan tí ó máa dáná fún ẹgbàágbè tí ò lóǹkà ọmọ ẹ̀dá ádámọ̀ ìwọ ní àríwítúnwí àtúnkọ́túnkọ́ àtúnwòtúnwò ìwọ ní àtẹ̀túntẹ̀ ọlọ́run ọba mi Èdùmàrè tí gbogbo ayé ń béèrè lọ́wọ́ rẹ̀ tí ò sì ní í sú láì fàbàdà ọba tí ń dá gbogbo ẹ̀dá lóhùn tí ò ní í fi tẹ nìkan ṣe ǹlẹ́ o ọba mi àláùràbí ó pé kẹ́nìkan wà nínú àìsàn kọ́ba lè ṣe bẹ́ẹ̀ kọ́ba lè láàbò lọ́wọ́ àwọn aráabí tí wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ ní dandan ọlọ́run ọba mi tí ń gbénú àwọn àjẹ́ wọn hùwà rẹ̀ ńgbà míì èèyàn máa wò wípé ẹbí wà wọ́n wù rí bọ́ bá sì dìgbà míì ní kínni àwọn àyà mi òṣòro mọ̀nìgà apanimáwàgún olókìkí òru olókìkí ibo ọlọ́run ọba mi Èdùmàrè ló dá wọn bẹ́ẹ̀ àwọn kan tiẹ̀ mọ́ kì wọ́n wọn á ní wọ́n rógbà aṣọ wọn ò balẹ̀ máa wò ó di 200 clot tán irú tẹ́lẹ̀ wo náà bá wọn rán àti pé bò ní ọ ṣe ga tó lẹ́ o ọlọ́run ọba mi àláùràbí kò wá sí bóṣó àjẹ́ èmèrè ẹlẹ́bọlóògùn adáhunṣe àrọ̀nì bí wọ́n ṣe lè ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe lè gbójú gbóyà tó kábíyèsí ńlọba lórí gbogbo wọn ǹlẹ́ o ọba tí fọba jẹ ìjòyè tí rọ ìjòyè lóyè jagunjagun tí ṣáájú ẹni dógun ajagun tán ajagun mákùn arógun mọ́tìdí ìwọ náà lárógun yọ arógun jó arógun ṣe kínni arógun gbéni sókè pọ̀ ya ojú ogun ya. Dókítà Olamide o ọlágara akọ ẹjá ṣe bẹ́ẹ̀ jẹ́ máa kíra wa fún tòní
bó láti á ṣe báyìí ṣé kí bàbá àti màmá kọ́kọ́ sọ gbogbo ségè tójú wọn rí ní àbíbò bàbá àti màmá ẹ kí wa fún tòní ẹ sì kí wa fétò òdìbò táàdì lọ́jọ́ àbámẹ́ta eléyìí tí ń bọ̀ yìí kọ́lọ́hún ọ̀dàkùn kó ṣàánú wa bàbá àti màmá ṣe ti wà ńbẹ̀. kọ́lọ́hún ẹ̀mẹ́ ṣàánú ẹ̀mẹ́ ni nígbà tí ó ṣọkọ̀wé tẹ̀wé nù gíròkó àwa náà máa rí ṣége mu ní ẹlẹ́mẹ̀ẹ́jẹ̀rì ẹ wò èmi fi ẹlẹ́ṣẹ̀ ṣoṣo mi àṣìṣì gbogbo wa náà ní mẹ́jọ mu ẹlẹ́mi àtọkọ mi ò lè súnmọ́ ara wa ńgbà mo ti nù gíròkó dé ṣé ní kankan ara já ọjà mi ní èmi máa kó bọ̀ àbí lè ṣe mi àṣìṣà bíbó ni a ti pè àwa náà rí ká ṣì gbà gbogbo ẹ̀là kankan gbogbo àwọn tí ó ṣì wà nù gíròkó wọ́n lè jẹ léfà wọ́n jẹ gbogbo oúnjẹ nù gíròkó tán àwa náà gbọ́dọ̀ wà tàbá ìwà ara kan lọ́wọ́ ṣàánú. gbogbo nǹkan náà lọ wà lọ́wọ́ wa Olódùmarè ló sì ṣe bẹ́ẹ̀ àgbo mi ò mẹ́ta mọ́ kẹ́ ẹ yẹn bá láwọ̀ mẹ́ta pọ̀ sí mi mi ní bí ọmọ ẹ̀lẹ́ gbàtà wá lógìròkó ní báǹkì tá à ń lò wá ẹ bá sì tẹ̀ látọjọ́ ayé kò ní lọ ìyá máa jẹ mí o lọ́jọ́ ọgbọ́n yìí kọ́lọ́wọ́ ṣàánú abalẹ̀ mi o èṣe lè méṣe mímí ṣàṣìṣe kan náà lọ dé mo ní ó burú jáì ẹlẹ́mẹ̀rún ẹ̀kún òkà aṣáàrànjú dé àyè. mo pọ̀ mo wè mo rọ̀bọ̀ mo ní họ́ọ̀dù mo ní kìmí mo gba skiyaski miski yaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing ẹ má fọ ọmọ ìyá mi onílé yẹ kú lé àlejò yẹ kú lé dókítà Olamide náà ti dé náà ní mẹ́rin láyé ọ̀hún. ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kú lé o ẹ̀yin tẹ́ ń bẹ lórílẹ̀‐èdè Burkina Faso Portugal ẹ̀yin tẹ́ ń bẹ ní orílẹ̀‐èdè Niger ẹ̀yin tẹ́ ń bẹ ní Cameroon ẹ̀yin tẹ́ ń bẹ ní Benin Republic ẹ̀yin tẹ́ ń bẹ ní àwọn orílẹ̀‐èdè gbogbo eléyìí tẹ́ ti ń wò wá ẹ má gbàgbé pé ẹ lè máa wà lórí LIMEX World TV bẹ́ẹ̀ bá ti lọ sí Google ẹ kàn tẹ LIMEX 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 World TV tẹ́ bá ti tẹ̀ lágbára Ọlọ́run yóò gbé yín lọ ẹ̀yin kàn lọ download ẹ̀ ní Play Store kẹ́ẹ̀dẹ̀ ṣe kínní kẹ́ẹ̀dẹ̀ wo KAFTAN TV Yorùbá nísàlẹ̀ ẹ wá fi variety ẹ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ máa wò ó lọ lọ́ba tán. ǹjẹ́ gbogbo àwọn àgbààgbà tájọ ṣètò lónìí mo ṣèbà lọ́wọ́ wọn mo ṣèbà lọ́wọ́ onílé mo ṣèbà lọ́wọ́ àlejò gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ojú tẹ́ fi ń wò mí lágbára Ọlọ́run Ọba mi Èdùmàrè kò ní rí lédè yìí nítorí wípé ṣọ́ṣọ́ṣọ́ báyìí náà nílé àtàrẹ kún ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé ìwọ òkun fowó fọmọ fàlàáfíà àti àìkú baálé ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá ṣe bẹ́ẹ̀ tí ẹ bá wà títí dòní wọn fẹ́ kẹ́ ẹ mọ́ dúpẹ́ fọlọ́run nítorí pọ́lọ́run lọ́kàn sọ wípé nítòótọ́ èmi yín àtúnjọ rónìí tá a sì bẹ́ẹ̀ tá a jọ wáyé ọmọ ayélogún ni omi ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ àyíkú gbàyé ọ̀gbọ́n ọmọ ayé gbèrègèdè káti òde ọmọ bóun lókè èdèrè kọ́ ọmọ pa ẹ̀gbóngbó lọ́wọ́ igi gbóngbó ńlá fi mọ̀lẹ́ ọba ọmọ lọ̀ tán kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí ìkíni ó nítorí ìkọ́lọ́lọ́ mọ̀bà ọ̀pọ̀lọmọ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ̀sán alágbàlọ̀ ńlọlọ́rù èmi á máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ pọ́lọ́run ọba mi lódìdí fọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káfàtà ní tìlé toko òjò pátápátá fi wé kókòlù bàtáyà pátápátá apàpàtà dórí àpáta fẹ́ràn kátàpátá sẹ́nu ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà Ọlọ́run Ọba mi Èdùmàrè ní kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá bó ló ṣe ṣe dókítà ó ń wò mí lákínyẹmí ara. ayọ̀mọ̀ mi kí lẹ́yìn mọ̀ ètò dókítà Olamide Sowonya. ojú máa ń tì mí yẹn máa ń gòlè ní ètò yìí alágbára akẹ́jà dókè lọ́hùn tí máa padà dé àwọn àṣebẹ̀ àwọn àbọ̀sábàlá abidi Olódùmarè ká tó wá wọ abala tí a ti máa gbàlejò wa mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa
gbẹgẹdẹ ògbìnà lónìí aláyọ̀ ọjà gbà nǹkan ó gbé nǹkan hanu pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ wọn ẹ̀yin náà mọ̀ wípé ẹ wo ètò lónìí mo sọ fún yín o gbogbo àwọn ọmọ yín tí ń lọ iléèwé gbogbo pátápátá ẹ lọ́ọ́ pè wọ́n báyìí eléyìí tí ó bá sí lọ́dọ̀ yín ẹ pé kó mú fóònù ọwọ́ rẹ̀ eléyìí tí ó fi wọn wòwòkú òun kó tẹ LIMEX word síbẹ̀ báyìí LIMEX kó tẹ̀ síbẹ̀ báyìí kó lọ wo KAFTAN TV Yorùbá kó máa wò wá báyìí torí ẹ jèrè lónìí ẹ fèrè jẹ̀kọ́ ní kínní ní ìtọ́jẹ́ wípé ọdún 2023 tá a wà yìí sẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ni ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ká babalábídí Olódùmarè ṣe mọ̀ pé ajá fi bàtà dídòjé ejò ẹ̀yẹ fífìlà gígèlè gbígbàgòdá bẹ́ẹ̀ bá ti dórí yìí ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dúró ìlọsíwájú Fẹ́mi Dókítà Ọlámidé ìgbàlà fún gbogbo ọmọ ẹ̀dá àtẹ̀mí Olúbáyọ̀ Àtàndá ọmọ Ògúnlékè ìkẹ́ ẹ̀gẹ̀ fún gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé ìrírí tẹ́nìkan ò rírú rẹ̀ rí bẹ́ẹ̀ ni ìkọ̀kọ̀ ni Ọlọ́run ọba mi Èdùmàrè tí ọ̀sẹ́ni tí ó lè tú ìkòkò kan gbòógì tí ó máa ṣe bẹ́ẹ̀ gbóúnjẹ fún gbogbo àgbáyé ìrànlọ́wọ́ àtòkè wá ní Fẹ́mi Dókítà Ọlámidé wọn bá ti fojú mi rí ṣégè nílẹ̀ yìí ìkẹyìn ohun gbogbo ni Ọlọ́run ọba ní ọ̀kẹ́yìn gbogbo nǹkan tí ń bẹ láyé àtọ̀run ìrìn tẹ́nìkan ò lè ṣe bẹ́ẹ̀ tí ò lè lọ ìrìn tún lọ́lọ́run ọba mi Èdùmàrè tẹ́nìkan ò ní lè rìn tán láì fáàbàdà ìwẹ̀nùmọ́ lò jẹ́ Ọlọ́run ọba mi ti wẹnumọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ni ìtẹ́lọ́rùn ni ò fáwa tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá lọ mọ̀ Ọlọ́run ọba mi Èdùmàrè wọ́n ní ìrọ̀rùn fẹ́ni tí ò ṣe bẹ́ẹ̀ tí ò ní rọrùn rárá ìwọ náà tún ní ìdẹ̀ra fẹ́ni tára ni náà ní ìlérí ayọ̀ Fẹ́mi Dókítà Ọlámidé Arámidé Àtàndá ọmọ Mr. Ògúnlékè ọmọ ojúlówó ọmọ ìyálẹ́jà tó dolóògbé gbòòrò olùdèrè ń jọ sí òun ni ò lẹ́yìn rẹ̀ ìwàásùn fún gbogbo oníṣẹ́ ẹ̀ṣẹ̀ pátá ẹ̀yípadà ní í jẹ́ bẹ́ẹ̀ ìlú àràmàǹdà lọ́lọ́run ọba mi Èdùmàrè tẹ́nìkan ò ní débẹ̀ kó tún fẹ́ padà wà ní ayé tá a wà yìí ìlú àràmàǹdà tún ní sẹ́ẹ̀ òun náà ni ó máa múni jójú ayọ̀ tí ò sì ní ṣe bẹ́ẹ̀ padà lẹ́yìn ẹni mo ṣe kábíyèsí ò fọba aláwòrábí ẹ wò ó ẹ jẹ́ lọ wo orin King àtayéṣe yìí bàbá ti wá padà dé ká wá ṣe bẹ́ẹ̀ ká bọ́ sí abala gbé yẹ̀wò pẹ̀lú onímọ̀ ẹ̀rọ ẹni tó mọ̀ nípa ẹ̀rọ ìgbàlódé tó mọ̀ ká ṣe gbá ká ṣàwó ká ṣe kòkò bàbá àsásùn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń ṣe ọ̀dọ́ langba bíi tèmi báyìí náà ni àsáwọn ọ̀dọ́ lè fayé wọn ṣe nǹkan tó dáa tó yìí Ọlọ́run ìwọ ni ògo sì ní fowókọ rẹ orin King àtayéṣe òun èyí hàn ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ẹ ṣe bẹ́ẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ King àtayéṣe lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní dé bá rẹ̀ lágbára Ọlọ́run ẹkú òṣè ò ní dé bá ọ̀dà kéèyàn máa compose orin tó ṣe bẹ́ẹ̀ tó bá gbà mú mo ń lọ mò ń bọ̀ mo tí ì dé. gbogbo ojú tó ń wò wá lórí KAFTAN TV amóhùnmáwòrán wa ilé iṣẹ́ tó gọ tí ọ ojú yín ò ní fọ́ etí yín ò ní di ọwọ́ wo máa ya ẹ̀nà àmàríta jẹ́ ṣe KAFTAN TV lókè lókè ní ọwọ́ àmàyá ẹsẹ̀ yà máa ya àmàríta jẹ́ ṣe àmàríta jẹ́ ṣe ọwọ́ àmàyá ẹsẹ̀ àmàyá àmàríta jẹ́ ṣe àmàríta jẹ́ ṣe. KAFTAN tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú ọmọkùnrin àdàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bí lọrin àfọ̀njá ṣe ti lọrin álímì o ọ̀rọ̀ máa tó sọ̀ra wọn orin tó bá gbà mu tó bá kókò yìí mu gan-an dókítà pé mo ti lọ hùwà kò yí sí ẹni tó lórin gan fún ara rẹ̀ gan mo nílò láti lọ jíyan lójú oorun lóru àná ni ẹ mọ̀ pé mi ò sùn mọ́jú láti àṣẹ kọ́lọ́wọ́ ṣàánú bí irú wa bá ń sùn mọ́jú ni á ti sanra kò sórun lójú ìka yìí sùn ọlọ́run nìkan ní ẹ ṣàánú irú wa bí irú wa ìbájẹlé ní kíni bọ́ọ̀ láwọn fi wò á sì mọ irú wa lájẹun lábẹ́ jẹ gbogbo oúnjẹ ayé ìtàn wọ́n máa sọ pé àṣẹ kì í jẹun ni ọlọ́run ní jẹ bẹ́ẹ̀ bá a bá ti débi tẹ́ ti dá sétò tẹ́ sì ti máa mú nọ́mbà ẹ wà ṣe bẹ́ẹ̀ ẹ dá sí ọ̀rọ̀ orin yìí ọlọ́gbọ́n ní òye Yorùbá ti sọ̀rọ̀ kùn
wọ́n ní lówe báyìí là á lùlù àgídìgbò ọlọ́gbọ́n ní òjò òmọ̀ràn ni ó mọ̀ ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn ó dàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan á ṣẹlẹ̀ bí Ìlọrin Àfọ̀njá bó ṣe di Ìlọrin Álímì olóye ńlọrọ̀ wọn òye onímọ̀ràn náà ni ó sì mọ̀ àwọn àgbààgbà tí ń bẹ lórílẹ̀ yìí pátápátá gbogbo wọn náà ni wọn ó ti máa sọ pé dókítà eléyìí tó mú wáyé lágbára àwọn èèyàn fi gbogbo ẹnu sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ náà ni a kóra wọn jẹ àmọ́ lọ́rùn ọba tó lọ́rọ̀ kò ní jẹ́ kí wọ́n rí ọ̀rọ̀ wa kí wọ́n rí i mú lábàádì tàbí lódì táìmù nílé agbára fún tòní gbajúgbajà ògbóǹtarìgì onímọ̀ nípa ẹ̀rọ ayélujára ni eléyìí tí ó sì jẹ́ wípé tá máa ń gbọ́ small body big engine ọlọ́wọ̀n ọba ni ọlágbára ẹrú mi kan báyìí náà ni àmọ́ ohun tó wá yà mí lẹ́nu nínú ìgbé ayé arákùnrin yìí náà ni wípé níwọ̀nba ìgbésí ayé tọ́lá ní kí wọ́n ti gbé báyìí wọ́n máa ti lápá o ta ló ń tọ̀hún Lukman Bolaji ẹnjìníà ni wọ́n yún onímọ̀ ẹ̀rọ ẹ bá mi kí àwọn aráalé. Gbogbo ojú tó ń wò mí mo kí yín o orúkọ tèmi ni Bolaji Muhammed Lukman ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. ọmọ olúbo ni Bolaji Muhammed Lukman. ọmọ ìlú Ìlọrin ni mi. ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sún máa lù jọ́nà Ìlọrin ìlú àwọn olówó asúnmọ́ná. ilé mọ̀ yẹn. àwọn èèyàn ti máa wò pé dókítà ó tiẹ̀ wá bìkítà bóyá ẹlẹ́sìn mùsùlùmí lẹ́nìkan àbí kìrìsìtẹ́nì àbí tàbáláyé ntẹ́mi ń sọ fún yín rèé wípé tá a bá ti ṣe báyìí ohun tó kù kò sí nǹkan kan míì mọ́ lọ́dọ̀ àwọn ológun tó bá ilé ṣe báyìí ọ̀gá rẹ̀ ní ọ̀tán kò sí ti ń bẹ nínú ẹ̀sìn ntí ń jẹ́sìn òun ni ká mọra wa lọ́kan wàláhì tàláhì súnmọ́bìláhì làṣílẹ̀ wà mo fi ọlọ́run ọba mo fi ṣe ẹ̀rí wípé lẹ́yìn ọlọ́run tó tún lè jẹ́ mi lẹ́rìí àwọn tó lè jẹ́ mi lẹ́rìí gan pọ̀ wípé ìbáà jẹ́ mùsùlùmí ìbáà jẹ́ àbáláyé ẹ̀ ń bá ṣe dáadáa làwọn sọ pé ó ṣe dáadáa ẹ̀ ń tí ò bá ṣe dáadáa tú ká máa gbàdúrà kí iná máa yọ lẹ́nu ẹ̀ àwọn òwò bẹ̀. ọ̀gbẹ́ni Lukman onímọ̀ ẹ̀rọ Lukman Bolaji Muhammed ẹlẹ́sìn mùsùlùmí ní lórúkọ yín ṣe bẹ́ẹ̀ bó ṣe níléèwé ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ báwọn iṣẹ́ wo lẹ kà níléèwé kí ni course tẹ́ ṣe níléèwé. mo ṣe electrical and electronics engineering. electrical and electronics engineer ìyẹn ni pé tá a bá ní ká wò ó lójú ọ̀gbagadè ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ ṣe ni pé bẹ́ẹ̀ ń tún rédíò ṣe àbẹ́ ń so náà papọ̀ mọ́ra wọn àwọn tó yẹ kẹ́ ẹ mọ̀ ṣe nu àmọ́ kò wá rí bẹ́ẹ̀ iṣẹ́ wo lẹ wá ń ṣe báyìí. iṣẹ́ tí mo ń ṣe nísìnyí nǹkan tá à ń pè ní software engineering. software engineering àwọn tí máa ń tún bí ẹ̀rọ ayárabíàṣá láptọ́ọ̀pù àwọn tí èsì hardware tí ó jẹ́ software. àwọn tó máa ń kọ àwọn ọ̀rọ̀ tí ó máa ń bá kọ̀ǹpútà sọ̀rọ̀ láti sọ pé kó ṣe nǹkan. èyí tẹ̀ máa pàṣẹ fún kọ̀ǹpútà àṣẹnu pé n tó kó o ṣe báyìí o gbọ́dọ̀ ṣe tí ó ẹ̀sọ́ lè bó kí wọ́n lè mọ̀. Yeah, software engineering is just we code something out and then we tell the computer to do it. ẹ̀yin ni encoder àti decoder ẹ̀yin náà lè máa decode ń tẹ́ encode. àwa la máa ń sọ fún kọ̀ǹpútà pé nǹkan tá a fẹ́ yẹ kó ṣe lélẹ̀ ó dẹ̀ máa ṣe. ẹ má bínú ẹ jẹ́ á wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ní bẹ nílé tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ àmọ́ kó tó di pé wọ́n kẹ́kọ̀ọ́ ẹ pàṣẹ fún kọ̀ǹpútà pé kó ṣe nǹkan báyìí yóò sì ṣe é ń wò lẹ ti kọ́ àbí ṣé ara ìwé tẹ́ ẹ kà ní ilé ìwé òun ni àbí gbà wo gan-an lẹ bẹ̀rẹ̀ ṣe. ṣe rí nípa software engineering web development and àwọn nǹkan tó bá jẹ mọ́ àwọn nǹkan báyìí a máa ń pè wọ́n ní professional courses nígbà tá a wà níléèwé
oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń kọ́ wa níléèwé ṣùgbọ́n wọn kì í kọ́ wa ní àwọn nǹkan tó yẹ pé lẹ́yìn ìgbà tá a bá parí iléèwé a lè fi jẹun. So ìgbà tí ní 6 years ago ọdún mẹ́fà sẹ́yìn òun ni mo bẹ̀rẹ̀ software development of a thing. Nǹkan tó dẹ̀ ginger mi ni pé mo jẹ́ èèyàn kan tó yẹ pé ó wà passionate láti build the technology system of Nigeria because tá a bá ní pé ká wo ní Nigeria èròjà technology ó lọlẹ̀ and then mo dẹ̀ ní passion láti jọ pé okay o Nigeria yìí wọ́n gbọ́dọ̀ list àwa náà pé yes we are building something for the nation. a wà lára àwọn tó ń fi ẹ̀rọ ayélujára ẹ̀rọ ayára bí àṣà ṣe nǹkan tó ní kìmí ẹni lérò ń gbà ẹ́ láfojúsùn rẹ̀ ní tó jẹ́ kẹ́ ẹ kọ́ ẹ̀kọ́. Exactly bẹ́ẹ̀ni. ọ̀dà. ṣé wàá rí nígbà tí a wà ní school àwọn nǹkan kan wà tó yẹ pé tẹ́ bá ṣe ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa experience tèmi tẹ̀ nígbà tí mo wà níléèwé. àwọn nǹkan wà tó yẹ pé as student ó yẹ kíyàn máa rò pé okay lẹ́yìn ìgbà tí bá parí iléèwé tán kí ni nǹkan tí mo fẹ́ ṣe gangan. mo fẹ́ wo okay let's say pé ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa ń sìn èèyàn mélòó ló graduate tó jẹ́ wípé gbogbo nǹkan tó fi graduate ni wọ́n fi ń jẹun ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan rèé lọ́dọ̀ yìí economics ló ṣe jáde òun rèé. láti ìgbà tí mo ti parí iléèwé mi ò fi electrical certificate jẹun ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà yìí òun náà la fi ń jẹun because ṣe rí tí èèyàn bá fẹ́ make ẹ̀ láyé ọ̀dọ́ náà oríṣiríṣi ọ̀nà ni èèyàn lè fi make nǹkan láyé yìí Ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe máa ń kọ oníkálukú ṣùgbọ́n as a student ìwọ tó bá jẹ́ student tó ṣe ń lọ iléèwé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wá professional courses kan ṣe apart from nǹkan tó ń ṣe lọ́wọ́ ní school tó ń kà lọ́wọ́. because the truth is òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé tó bá ń ṣe courses tí kì í ṣe doctor tó ṣe courses tí ò jọmọ́ anything doctor like that I think in Nigeria nǹkan ẹ̀kọ́ tó yẹ pé ó sì ń jẹ́ pé wọ́n sì ń ṣe practical kìíní ẹ̀ nìyẹn any other courses tó jọmọ́ nǹkan míì apart from that agídí ni tó bá parí school o lè má rí nǹkan kan ṣe. So èmi advice àwọn student tó ń wà nílé ìwé ńsìn wípé kán jókòó kán wá nǹkan tí wọ́n lè ṣe kán wá professional course kan pé tó bá ṣe tán lẹ́yìn ìgbà tó bá parí ó máa easy fún wọn láti dá dúró ó dẹ̀ tún máa easy fún wọn láti earn a living. ọ̀dà ẹ má bínú earn a living láti máa rówó wọlé tí wọ́n fi máa jẹun. ṣé ẹ lè rántí àwọn professional courses tí àwọn ọmọ tí wọ́n lè fi ara wọn sí bóyá bíi mẹ́ta àbí mẹ́rin káwọn ọ̀yà tí ń bẹ ńlé àwọn bàbá tí ń bẹ ńlé ó lè mọ̀ pé ọ̀dà ọmọ mi o ẹ̀kọ́ ọrọ̀ ajé mo ní kọ́ lọ kọ́ o àmọ́ ó dàbí ẹni wípé bàbá kẹ́kọ̀ọ́ ọrọ̀ ajé tán ó ṣeéṣe kó má tètè ríṣẹ́ jọ ọmọ mi wọ́n ní àwọn professional courses kan wà tó o lè ṣe ẹ sì sọ àwọn ọdún tá a lè fi ṣe oṣù tá a lè fi ṣe ṣe ẹ lè bá wa dárúkọ bíi mélòó kan náà àwọn professional courses yìí. màá tún wá yànnàná ẹ lọ́nà méjì ni. Yes sir. fún ọkùnrin àti fún obìnrin ṣe rí fún obìnrin ó máa ń tètè easy fún àwọn obìnrin láti ṣe courses yìí content creation. Content creation. a tún máa ń pè ní content writing. àwọn ni wọ́n máa ń kọ bí àwọn nǹkan ṣe ń lọ lórí social media. lórí ẹ̀rọ ayélujára. àwọn èèyàn dẹ̀ make a lot of millions of money lórí content writing. tí o tiẹ̀ ní lọ gbaṣẹ́ níbì kankan. and then àti ṣe content writing yóò le you can just go online go to Google go to Skillsad and get in touch with anybody there tell them you want to learn copywriting láàrin 1 month láàrin oṣù kan tó bá ṣe dáadáa tó dẹ̀ mọ́ tó jókòó tì by the time tó bá ṣe parí tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ ni for example LinkedIn wọ́n pe kíní kan ní LinkedIn bẹ́ẹ̀ ni. if tó bá fẹ́ ṣe aṣọ́bìnrin tó bá fẹ́ ṣe copywriting ó gbọ́dọ̀ mọ̀ bí ó ṣe máa ṣe profile ẹ̀ tó máa wà professional ní LinkedIn LinkedIn yìí ló ti máa ṣe nǹkan tí à ń pè ní content writing yẹn ó máa kọ́ so that àwọn èèyàn máa rí advantage tó tún wà ń bẹ̀ ni pé lórí LinkedIn yìí náà ó ní àǹfààní láti rí àwọn ìbò bá ṣiṣẹ́ láì ní kékeré ṣe Nàìjíríà nìkan àwọn èèbó tó yẹ pé àwọn náà máa appreciate pé wow ẹni nǹkan tó ń ṣe yìí tó kọ yìí ọlágbára ìyín àkọ́kọ́ fóbìnrin content writing. ṣe wá rí fún ọkùnrin yes sir. à ń pè kíní kan ní UI UX design. UI UX design ṣé ìgbẹ́ yín bàbá ẹ̀ tí màmá. ó wà fọkùnrin ó dẹ̀ wà fóbìnrin. yes sir. a máa ń pè UI UX design a tún máa ń pè ní product design. product design. bẹ́ẹ̀ni so nǹkan tí ó wà fún ni pé
iṣẹ́ tó rọrùn jù ni bẹ́ẹ̀ ni pé èèyàn ṣe graphics ni mo lè pè ní advanced graphics design so ẹni tó bá wà níta tó jẹ́ student nísìnyí tó ń ṣe graphics design mi máa encourage jẹ́ pé kó try láti learn UI UX design mọ́ graphics tó ń ṣe. kó kọ́ UI UX design ẹ̀yin màmá ṣe ń gbọ́ ẹ máa kọ́ lẹ̀. by the time tó bá ṣe máa parí ní school kò tiẹ̀ ní bọ́dà láti rò pé mo fẹ́ wáṣẹ́ lọ mo wáṣẹ́ lọ mọ́ because UI nǹkan tó ti ń ṣe yẹn ó máa need láti máa publish portfolio ẹ̀ á ṣe design tó yẹ pé àwọn èèyàn á máa rí and then mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ kíní kan àwọn student tó bá ń ṣe professional courses you should not má sọ pé òun cover ẹ̀ mọ́lẹ̀ òun bò mọ́lẹ̀ jẹ́ káwọn èèyàn rí pé òun ṣe táwọn èèyàn bá rí ẹ pé òun ṣe tó bá kàn wọ́n pé kàn fẹ́ máa ṣe fẹ́ máa dàbò kò sẹ́nibọ̀dì tí ó rí ẹ o internet has a power ó ní agbára agbára tó dẹ̀ ní agbára network ni òun ó ṣe rí lórí internet tó bá ṣe nǹkan tó bá mọ̀ ṣe jù tó bá post ẹ̀ àwọn èèyàn máa rí ibi táwọn èèyàn bá ti rí náà ti máa sọ pé wow I like what you did. ọ̀dà ẹja wò báyìí láàrin ọdún mẹ́fà mo gbọ́ àwọn nǹkan kan nípa yín tèmi ò gbàgbọ́ tí ó dàbí ẹni wípé àmọ́ nígbà mo wá fojú rí àwọn nǹkan o wọ́n ní láàrin ọdún mẹ́fà tẹ́ ẹ sọ yìí pé ẹ ti build àwọn application kan tó láti fi solve àwọn ìṣòro láti fi mú kí gbogbo àwọn ìṣòro ìyanjú bá àwọn ìṣòro táwọn kan ń dojú kọ ṣé ẹ lè yànnàná àwọn nǹkan yìí. mo sọ kinní kan ní àkọ́kọ́ lẹ́ẹ̀kan pé mo nífẹ̀ẹ́ sí nípa láti build a technology system of Nigeria and then àwọn ìṣòro kankan wà ní Nigeria tó jẹ́ wípé tá a bá fi technology ṣe ó máa rọ àwọn èèyàn lọ́rùn ó dẹ̀ máa tún solve problem táwọn èèyàn face ara wọn ni ó mú mi build the solution kan tó ń jẹ́ mobile. bẹ́ẹ̀ ni kí ni yìí ò ní í ṣe. nínú Yorùbá ni mo ti yọ orúkọ company. mo rà á. mo rà á. mo bá ẹ mo rà á. bẹ́ẹ̀ ni ọpọlọ nù o. idea tó wà lára mobile yẹn ni pé àwọn tó ń tajà kéékèèké àwọn ìyá wa lọ́jà àti àwọn tó ń ta ó lè jẹ́ bí small business náà ṣe ni àbí medium business but wọn rí àyè láti ta ọjà yìí dáadáa sí àwọn ibi tó jìnnà ẹlòmíì lè wà ní ṣọ́ọ̀bù ẹ̀ láti àárọ̀ dalẹ́ kó jẹ́ pé nǹkan tó ń tà ní agbára tẹ́ pé àwọn tó ń nìdí ẹ̀ pọ̀ wọ́n pọ̀ ṣùgbọ́n kò mọ bí ó ṣe lè tà fún wọn kò mọ bó ṣe lè rí wọn because torí pé ó wà ní ojú kan ṣé wàá rí nǹkan tí mo bá ẹ wá ṣe ni pé àwa build the technology tó jẹ́ wípé ó máa allow àwọn small business àwọn ìyálọ́jà àwọn tó ń ṣe business tó ń ṣe tọ̀ láti wá sí orí platform yẹn. wọ́n máa wá yín káàkiri àbí ibi tí ẹ bá wà yẹn náà ni. wọ́n ní wá lórí website wa www.mobile.com. ẹ má polówó. wọ́n máa lọ sórí website yẹn wọ́n máa apply ọkàn máa register shop wọn ni immediately tó bá ti register shop wọn automatically náà máa ní. ṣé ẹ̀yin náà lẹ sì build nǹkan yìí. bẹ́ẹ̀ni. ṣé system tá à ń lò yìí náà lẹ fi ṣe. nígbà tẹ́ bá ń gbọ́ pé ó yá mo ní pé kó sọ ọjà àwọn èèyàn di online kó gbé sórí digital lẹ́ẹ̀kan náà fún mi láì fún wọn ní problem lẹ́ẹ̀kan náà ló dẹ̀ máa ṣe. ẹ lóògùn ni. forúkọ ṣọ́ọ̀bù ẹ síbẹ̀ ó dẹ̀ máa bí di gbogbo. ẹ má bínú ṣé gbogbo nǹkan yìí náà láàrin ó dà káàtẹ̀ wá sọ wípé mo tún gbọ́ nǹkan pé bẹ́ẹ̀ ṣe wà yìí o wípé ẹ tún lè build website. wọ́n á wò pé ṣé àárín oṣù mélòó téèyàn bá tẹ̀ wá fẹ́ kọ́ ó dà káàtẹ̀ wá sọ pé tó mo lọ́mọ báyìí nísìn ọmọ mi fẹ́ kọ́ níbi yòówù tí mo bá bí oṣù mélòó bí ọdún mélòó lèyìn ò fi lè kọ́rù nǹkan yìí tí ọmọ ìwọ̀n ò fi mọ̀. nǹkan méjìlá a ní nǹkan tó ń pè ní web design a dẹ̀ ní nǹkan tó ń pè ní web development ṣe rí web design nǹkan tó mọ́ lè kọ́ láàrin oṣù kan. web design bẹ́ẹ̀ni o lè kọ́ lóṣù kan láàrin oṣù kan ẹni tọ́pọ̀lọ́ mi ò fi bẹ́ẹ̀ gbé wọn dáadáa yìí ńkọ́. ó lè kọ́ web design ní oṣù kan that is tó bá serious pẹ̀lú nǹkan tó ń ṣe. tó bá serious. because web design is ó jẹ́ nǹkan tó easy láti ṣe. ṣé wàá rí ilé tó ń pè ní web development ó requires kí ó máa kó máa bá kọ̀ǹpútà sọ̀rọ̀ lédè tí ó yé kọ̀ǹpútà tó yẹ pé òun àti kọ̀ǹpútà nìkan náà jọ understand ara wọn ìyẹn dẹ̀ níyì ó máa ń require consistency and then ó lè máa ń require pé kéèyàn máa ṣe nígbà gbogbo so for a start a máa ń sọ fún àwọn tó bá fẹ́ kọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé for a start they will use like at least 3 months. wọ́n lo oṣù mẹ́ta kó pọ̀ náà. to start láti fi bẹ̀rẹ̀ and then because web development wọ́n á pín sọ́nà mẹ́ta à ń pè ní front end development nǹkan táwọn èèyàn ń rí níwájú
tán bá ti lọ sí any website nǹkan tó ń rí níwájú èèyàn kan ló ń build ẹ̀. A lè tún máa ń pè nǹkan ní back end development ilé tó wà lẹ́yìn tó bá sọ fún pé ó yá mo tẹ orúkọ ṣọ́ọ̀bù mi sórí online bá mi gbé inventory accounting system mi gbé ọjà mi sí online back end nìyẹn. ẹnìkan ló ń tún ṣe yẹn náà àwọn kan tún ṣe yẹn náà. nǹkan ló ń sọ fún pé ó yá gbogbo kìíní tó bá ti sọ pé tó bá ti tẹ̀ báyìí kó lọ bẹ́ẹ̀ profession kan nìyẹn. tọ́ a tún wá pè kan ní full stack development. tọ́ òun wá mú wájú àtẹ̀yìn àtàárín ó so pọ̀. jọpọ̀. ọlágbára. ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ front end development láàrin oṣù mẹ́ta á ṣe á dẹ̀ wà òkè. ọ̀dà ẹ wá já wò báyìí àwọn ọ̀dọ́ ń bẹ ńlé wọ́n kàwé bíi tìyín mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé nǹkan kan fún wa àwọn ọmọ tí ń bẹ ńléèwé irú ọjọ́ orí wo ni àwọn òbí ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ojú àwọn ọmọ wọn mọ kọ̀ǹpútà tá à ń sọ bí ọjọ́ orí wo. ṣe rí láyé tá a wà yìí ń sìn ayé ti ń kúrò ní pé a ní ṣọ́ọ̀bù ní ojú kan íńtánẹ́ẹ̀tì láyé ń sìn digital world là ń pè. bẹ́ẹ̀ni. and kò dẹ̀ ní tí bá bímọ sorry tí ìyẹn bá ní ọmọ kékeré as like bí ọmọ ọdún méjì sí mẹ́ta tí ọmọ ọdún méjì tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe programming kó tó wọ 20 years old. ìyẹn ni pé ó ti lè máa ṣe láti kékeré. láti kékeré ó ti lè máa ṣe láti kékeré kò ní time. kò ní ẹni tó wà ní age of 40 years gan ó sì lè ṣe. tó pé irú àwa báyìí ni. tó pé òun ti fẹ́ give up. ó sì lè ṣe. ó sì ní option bẹ́ẹ̀ ni. ìyẹn ni pé pẹ̀lú intention ni pé pẹ̀lú iṣẹ́ ìbáyìí nísìnyí pé mo dàgbà mi ò ríṣẹ́ èèyàn sì lè kọ́ láàrin oṣù mẹ́ta kó rí nǹkan kan. mo dàgbà mi ò ríṣẹ́ tó bá gbìyànjú láti tiraka pé mo fẹ́ ṣe kinní láàrin oṣù mẹ́ta sí mẹ́fà lẹ́yìn oṣù mẹ́fà tó bá ṣe àwọn nǹkan tí wọ́n ní pé kò ṣe tó dẹ̀ mú LinkedIn ní kókó tó dẹ̀ mú LinkedIn ní kókó wà á máa rí oríṣiríṣi offer àti businesses tó máa bèèrè lọ́rẹ̀ tó máa gbéṣẹ́ fún àwọn náà máa wá ẹ káàkiri ò ní wá wọn mọ́. kì í wá ṣe pé wọ́n tún máa wá ẹ wábi tó wà ibẹ̀ orí ẹ̀rọ ayélujára náà lẹ́tì máa. àwọn náà máa wá ẹ wá. mo gbọ́ kinní kan lẹ́nu yín sà. bẹ́ẹ̀ni. ẹni wọ́n ń pe iṣẹ́ kan ní remote ipe iṣẹ́ tẹ̀ ń ṣe nínú ilé bẹ́ẹ̀ bá jókòó sínú ilé ẹ̀yin lọ jáde káàkiri pé mò ń lọ ibiṣẹ́ bí irú ti àì àmọ́ nínú ilé tẹ̀ wà owó tẹ̀ ń pa gan-an ẹni tí ń lọ ibiṣẹ́ bí irú wa yóò lè rí ipa bó o ní èwo ni rìmóòtù kí làwọn nǹkan tẹ̀ ń ṣe ní rìmóòtù àbí rìmóòtù tá a fi ń tẹ. bẹ́ẹ̀ kọ́ ṣe rí iṣẹ́ rìmóòtù ni pé that's nǹkan tá à ń pè advantage tó wà lára technology nìyẹn. ìwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn àǹfààní tó wà ń bẹ nìyẹn ìwọ tó bá ń ṣe digital marketing ìwọ àwọn courses tó yẹ káwọn èèyàn máa ṣe bíi digital marketing content writing web development UI UX design gbogbo àwọn kíni ó fún àwọn èèyàn ní àǹfààní láti lè ṣiṣẹ́ láti ilé gbogbo nǹkan tó kàn need ni your laptop and yourself. ìwọ àti ẹ̀rọ ayárabíàṣá rẹ lọ́ba tán kí náà ti wà lórí ẹ̀. kí náà ti wà lórí ẹ̀ ni wàá dẹ̀ máa 100,000 1 million 2 million you become a millionaire. ó easy gan láti ṣe tíyàn bá dedicate. téèyàn bá ṣe ọ̀dà ẹ wá jẹ́ àwò báyìí àkókò tí ń lọ àmọ́ mo tún fẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan fún wa kẹ́ ẹ ṣàlàyé àwọn òbí tí wọ́n bá fẹ́ kọ́ ọmọ wọn ó bẹ̀rẹ̀ irú àwọn nǹkan wo ni wọ́n lè rà fọ́mọ wọn tí ẹ hàn pé síbẹ̀síbẹ̀ náà àwọn kan ń lò fún yahoo tí wọ́n fi ẹ̀kọ́ kan tún nìyíùn náà àmọ́ kí làwọn òbí lè rà fọ́mọ tí pé tọ́mọ mi bá ti ní kinní yóò tiẹ̀ tètè fojú ẹ̀ sí pé à ń mọ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá yìí tí kò fi ń jẹ́ pé a máa sọ kí mò ń wáṣẹ́ káàkiri mò ń gbé pépà káàkiri. nípa ìyẹn òbí tóbi bá fẹ́ nǹkan tóbi lè rà fún ọmọ láti bẹ̀rẹ̀ ní laptop ní kékeré bíi 50,000 tí ó máa bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ ṣe. kò wá ṣe pé kán ra laptop nìkan ẹ ra laptop fún àwọn ọmọ yìí tẹ́ bá fẹ́ jẹ́ kán tètè ríṣẹ́ kẹ́ẹ̀dẹ̀ fi wọ́n síbi tẹ́ ẹ kẹ́ fi wọ́n sí ní immediately tẹ́ bá ti ra laptop because tẹ́ bá ti ra laptop fún wọn tẹ́ point finger wọn síbi tẹ́ ẹ kán lọ wọ́n máa fi ṣe nǹkan míì so immediately tẹ́ bá ti ra kíní yìí fún wọn ẹ gbé wọn lọ síbi tán ti kọ àbí kẹ́ẹ̀dẹ̀ enroll wọn online www.skillsat.com wà tó yẹ pé wọ́n ti lè lẹ́ni kíní lọ́fẹ̀ẹ́ láì gbowó kankan lọ́wọ́. ẹ bá bínú o ní orí ẹ̀rọ ayélujára èèyàn lè kọ́ lọ́fẹ̀ẹ́. yes bẹ́ẹ̀ ni
tọ́bákà ti tẹ̀ sí tọ́bákà ti tẹ̀ yọ́ máa kọ́ wọn lọ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni. mo rántí pé mi náà nǹkan tó jẹ́ kí n gbà yín gbọ́ ni wípé mo rántí pé mo ṣe kọ́ọ̀sì kan tó ń gbé ní journalism lórí ẹ̀rọ ayélujára ọ̀fẹ́ ni kódà wọ́n tún fún mi certificate yìí sì fi £1 báyìí mo fi rẹ́gísítà ìyẹn ni pé àwọn àǹfààní yẹn pọ̀ tó jẹ́ pé èèyàn lè kọ́ ẹ má bínú ta ni ó máa kọ́ wọn lórí ẹ̀rọ ayélujára. ìgbà tá à ń pè ní technology ti advance nìyẹn wọ́n máa kọ́ ẹ ní nǹkan láì sí níbẹ̀ wọ́n máa kọ́ ẹ ní nǹkan bẹ́ẹ̀ ni pé ẹ̀yin méjèèjì ẹjọ́ interact technology kan tó wà lára àwọn nǹkan tí èmi gan tẹ̀ tí mo ṣe sẹ́yìn lára àwọn nǹkan tí à ń build nípa láti jẹ́ kí education Nigeria kó tún wà more advanced and digital òun náà ni nípa pé tí àwọn ọmọ bá fẹ́ kọ́ nǹkan tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ kò nídìí láti máa stress àwọn ọmọ pé ó ń lọ láti ibi lọ sí Kavansha láti lọ learn láti ibi tó wà yẹn ó lè learn nǹkan tó bá fẹ́ learn yóò kọ́ gbogbo nǹkan tó fẹ́ kọ́ láì sí wàhálà ẹni tó máa kọ́ á tún máa rí ènìyàn táìmù tó tún máa fi kọ́ra wọ́n tún máa jọ ní agreement. wọ́n tún jọ máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n tún jọ máa sọ̀rọ̀ face to face. And eléyìí tún wá kọjá Zoom ó kọjá Zoom because bọ́n bá ṣe gbogbo nǹkan tó bá ń ṣe interaction ló máa fi jẹ́ and then gbogbo nǹkan tí o bá dẹ̀ need láti mọ̀ gbogbo ẹ̀ pátápátá ló máa mọ̀. ló máa mọ̀. wàá ṣe test wàá ṣe exam wàá submit assignment. n kò jẹ́ pé ẹ̀jọ̀ máa wòra yín báyìí ni. wàá ṣe lọ́ọ̀la gbogbo marking script ẹ gbogbo ṣe ń ṣe tó bá ti submit ó ní nǹkan tó máa ní punishment lé lórí. so wàá ṣe assignment wàá submit wàá tún ṣe test pé ṣé nǹkan tí mo ṣe ṣé mo ti mọ̀ online. mo rántí pé mi náà ṣe test online lóòótọ́ nígbà tí mo ń ṣe ìjọ lánìí. àyẹ̀nẹ́ tó bá sì parí wàá gba certificate ẹ professional certification tó yẹ pé ó worth millions of naira than your school certificate. ọ̀dà ṣé ohun tí àwa ń sọ ní ìsìn ni pé kí àwọn bàbá wa àwọn màmá wa kí tí wọ́n bá ti ra láptọ̀pù fọmọ wọn tán kí wọ́n fi ọ̀nà ojú wọn mọ ibi tí wọ́n máa ṣe. èmi ò ní jẹ́ kí wọ́n yà sí. tí méjèèjì tán bá ti rà fún wọn tán kán tètè pọ́ìntì ọmọ yẹn sí ibi tó yẹ kó lọ. àwọn bàbá àti màmá tí wọ́n wá mọ irú bàbá àtẹ̀mí báyìí ní tí ò lè gidi ìgò kọ́ hó kọ́ lọ léèwé kí ni wọ́n ṣe. èmi ìbá ní pé kí wọ́n reach out sí irú àwa báyìí láti fún wọn ní guidance ìtọ́sọ́nà bí wọ́n ṣe lè ṣe. àwọn tó bá mọ̀ nípa rẹ̀ bí irú yín báyìí wọ́n ó pè yín pé ẹ dákun o ọmọ mi yóò báyìí o báwo mo ṣe lè ṣe o báwo la ṣe lè ṣe tọmọ mi máa fi dì báyìí o because this is the first step gonsef before kó tó di pé wọ́n ra laptop fún ọmọ ẹ gbọ́dọ̀ ti mọ ẹni tí ẹ fẹ́ connect ọmọ yìí mọ́ ẹ dẹ̀ ti gbọ́dọ̀ mọ̀ pé ẹni tẹ́ ń connect ọmọ yìí mọ́ ẹni tó ti wà relevant nínú nǹkan tó ń ṣe tó dẹ̀ nǹkan tó ń ṣe. ọ̀dà kó tó di wípé a tẹ̀ wájú torí àwọn èèyàn fẹ́ pè wọlé wọ́n fẹ́ béèrè ajá tó ń fọ́mọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ kan á ṣẹlẹ̀ bí lọrin àfọ̀njá ṣe dé lọrin álímì ó ṣe kí ni tó yẹ̀yìn náà ẹjẹ́ àdókè lọ́hùn tá a bá wá padà dé àmọ́ gbé pè mo sọ fún yín pé ẹ̀ẹ́kẹ́kọ̀ọ́ bó bá di ọ̀gá wa mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan fún wa mo fẹ́ kí n gbé yín wá kẹ́ ẹ kó ẹ gbé láptọ̀pù yín lọ́wọ́ báyìí bó jẹ́ pé wọ́n máa wá kọ́ ọ́lẹ̀ kẹ́ ẹ kó àwọn èèyàn bí wọ́n ṣe lè ó lè má dẹ́ díjúdíjú àmọ́ bí wọ́n ṣe lè build wẹ́bsáìtì ẹ mọ̀ káwọn kan wà tẹ́ ti ní sísítẹ́ẹ̀mù tẹ́ ti tẹ́ẹ̀kọ́ wọn ṣé a lè ṣe báyìí. bẹ́ẹ̀ni ó possible ara àwọn nǹkan tá à ń pè ní advanced technology náà nìyẹn lórí tv lọ ṣé wọn wá yìí they can learn a lot of things. tí wọ́n mọ̀ kọ́ torí wọ́n máa gbóná. lọ́ba tán lọ́ba tán lè rí wọn gbóná lọ́ba tán ní tí mò ń sọ rèé wípé ọ̀rọ̀ ajé tá a bá ń sọ̀rọ̀ wípé sọ́wọ́ ń yá kì í ṣe pé kéèyàn kàn jókòó síbì kan a fi ń gbé àwọn èèyàn lárugẹ a fi ń jẹ́ kó rí àwọn èèyàn ò pé kí òye àwọn èèyàn là kí kò yẹ wọn ó ṣí sí ti ń lọ láwùjọ wa ẹ wo ẹjẹ àdókè lọ́hùn tá a bá padà dé àmọ́ tẹ̀wájú mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. gbogbo ojú tó ń wò wá lórí KAFTAN TV amóhùnmáwòrán wa ilé iṣẹ́ tó gọ̀ tiọ́ ojú yín ò ní fọ́ etí yín ò ní di ọwọ́ wo máa ya ẹ̀nà màrí tajé ṣe
KAFTAN TV lókè ní ọwọ́ àmàyá ẹsẹ̀ àmàyá àmàríta jèṣe àmàríta jèṣe ọwọ́ àmàyá ẹsẹ̀ àmàyá àmàríta jèṣe àmàríta jèṣe. KAFTAN television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. gbogbo ojú tó ń wò wá lórí KAFTAN TV amóhùnmáwòrán wa. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn àkókò rèé fún yín ẹ lè láǹfààní ẹ ti láǹfààní láti mọ̀ pé wọlé báyìí ẹ má gbàgbé o ajá tó ń fọmọ rẹ̀ lọ́mú ọmọ ẹkùn ó dàgbà lọ́la ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bí Ìlọrin Àfọ̀njá ṣe di Ìlọrin Álímì olóye lóye ẹjẹ́ á dá sí yìí náà ká wá béèrè wa lọ́wọ́ ẹni tó jẹ́ àlejò wa fún tòní a sì tún lè mú nọ́mbà náà ká jẹ̀bùn lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè àwọn èèyàn ti ń bẹ́ẹ̀ nọ́mbà tẹ́ pè sí the number is on your screen bẹ́ẹ̀ ni òun nu ẹjẹ́ àkọ́kọ́ gbé pè náà hello Sowonya. Ọlọ́run ní tò kábíyèsí bàbá. mo kí àlejò wa tí ó wà lórí ètò àbúrò tó bá ti kẹ́yìn. ẹ ṣeun bàbá. ẹ ṣe gan mọ. àmì o àbà ojú òpó yẹn ó ń ṣe ségesège ó ń ṣe mọ̀nàmọ̀nà bíi iná mọ̀nàmọ̀nà kọ́lọ́hún ọ̀dàkùn kọ́ ṣàánú wa àmọ́ ẹ máa gbìyànjú ẹ̀ nọ́mbà òun náà ní ń bẹ lójú móhùnmáwòrán yín ẹ máa gbìyànjú ẹ̀ ẹlẹ́fẹ́ gbà wọn ọmọ kan ẹ fẹ́ gbà àwọn èèyàn nímọ̀ràn kan ẹ tẹ̀wájú. ṣe rí nígbà tí mo make a decision tí mo make in last 6 years ó wà tẹ́ ẹ ṣèpinnu tí mo ṣèpinnu pé like I want to build a tech environment of Nigeria to take African proud to make them proud kò easy ṣùgbọ́n nípa pé sleepless night ọjọ́ tó ní sùn láti learn ọjọ́ tó ní sùn láti ṣe kinní kan ṣe rí nítorí pé mo take a decision yẹn now I don't need my school certificate. ẹ wàá ní ìdísàbùkétẹ ẹgbàá léèwé mọ́. mi ò tẹ ever rò pé kí n lo certificate tí mo parí ní school kí n fi apply fún iṣẹ́ iṣẹ́ gangan ló ń wá fúnra ẹ̀ oríṣiríṣi offer ló kàn máa wá lọ́tún lọ́sì ìwọ ló wá tún wá jókòó pé ok èwo ló fẹ́ mú nínú gbogbo ẹ̀ advice tèmi máa fún àwọn students ni pé take your time try láti wá professional courses kan ṣe lára gbogbo àwọn nǹkan tí mo list sẹ́yìn digital marketing content writing web design web development UI UX if you tó bá ṣe kíní yìí dáadáa tó bá mú kan nínú gbogbo kíní yìí you have a very bright future. ọ̀dà ẹ wá jẹ́ kó tó di wípé àáká ojú òpó yẹn ló ń ṣe mọ̀nàmọ̀nà ẹ dákun bẹ́ẹ̀ bá ń gbìyànjú ẹ máa gbìyànjú ẹ nọ́mbà tẹ́ pè sí náà nísìnyí bẹ ní ojú móhùnmáwòrán yìí hùn ẹ máa gbìyànjú ẹ ẹni tó jẹ́ pé nọ́mbà náà lẹ fẹ́ mú kí ẹ sì ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ̀bùn tọ́ ẹ máa gbìyànjú ẹ àmọ́ ẹ já wò báyìí gẹ́gẹ́ bí táyé wá dà báyìí nísìnyí ṣe rò wípé àìríṣẹ́ yóò tó máa pọ̀ sí àbí àìríṣẹ́ ó máa dínkù mò ń bọ̀ ẹ jẹ́ ń gbé pè yìí ná. hello ojú òpó wọn ọ̀dà ṣe rò pé kíní yìí yóò jẹ́ ká àìríṣẹ́ ó máa pọ̀ sí àbí yóò mú kí àìríṣẹ́ ó dínkù àti pé kí ni àwọn àǹfààní tí ó mú bá àwùjọ wa. ṣe rí nípa báwọn èèyàn ṣe máa ń rí Nàìjíríà wọ́n máa ń sọ pé Nàìjíríà wo kíníkan àwa ti pinnu wípé a máa make Nàìjíríà proud táwọn èèyàn máa fi mọ̀ pé yes Nàìjíríà we are building. pé ẹ jẹ́ kí Nàìjíríà gba ojú rere kó gborí yìí. bẹ́ẹ̀ ni pé yes ní Nàìjíríà a ní àwọn èèyàn kan tó jẹ́ pé àwọn náà jókòó ti pé Nàìjíríà gbọ́dọ̀ dé ibi tó síwájú nípa technology and we are going to get there a dẹ̀ máa débẹ̀. And then advantage tó wà nípa àwọn èrò technology ni pé kò sí ibi tó wà tó ti lè ṣe kó wà nílé kó wà lọ́nà jíjìn you can always do it anytime ló lè ṣe so kò sí pé kinní kan ló ń fà mí tí ò fi jẹ́ kí n ṣe kinní èmi tí mo ṣe wà yìí nsìn mo lè gba different iṣẹ́ different contracts lórí any different jobs tí ó dẹ̀ ní affect ara wọn. tí kan ò ní dì kan lọ́wọ́ advantage tó wà ń bẹ nìyẹn o lè máa ṣe nǹkan míì wá wà pẹ̀lú family ẹ̀ gan kò ní sí kankan tó bá pé mò ń lọ bíṣẹ́ látàárọ̀ dálẹ́ bàbá ò ní ráyè ọmọ ò ní ráyè bàbá ò ní ráyè ìyàwó ilé ò ní síbẹ̀ you can work from home o lè ṣiṣẹ́ láti ilé tó yẹ pé wàá ráyè àwọn ọmọ ẹ̀ wàá ráyè àwọn ìyàwó ẹ̀ everybody máa wọra yín kò ní sí problem and all of these things ayé máa rọrùn so advantage tó wà ń bẹ pọ̀
advantage tó wà ń bẹ pọ̀, so I urge people to try and. ọ̀dà àwọn èèyàn sì láǹfààní láti pè wọlé ẹ sì láǹfààní láti pè wọlé nọ́mbà tẹ́ pè wọlé sí ń bẹ lójú móhùnmáwòrán yín ojú òpó yẹn ó burú jáì kódà kò sí nǹkan kan lórí ẹ̀ bí mo ti ń wò yìí àmọ́ ẹ máa gbìyànjú ẹ̀ ọ̀dà nǹkan wà ní àǹfààní kó má lálébù tó lóyìnbó ń pè ní disadvantages kí ni àwọn àléébù tẹ́ rò wípé ó wà nínú kéèyàn ó máa ṣiṣẹ́ yìí àti wípé kí làwọn ìdojúkọ táwọn èèyàn lè dojúkọ kó má jẹ́ pé wọ́n máa wò pé bí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ náà ni ó sì máa dùn. ṣe rí disadvantage tó wà ń bẹ̀ kò kí n ṣe bẹ́ẹ̀ ni pé ó ní disadvantage gan is consistency ni títaramọ́ ṣíṣe ìwọ tó bá lè taramọ́ ṣíṣe nǹkan ó máa hard wàá máa ṣe wàá kàn máa rò pé ò rí ṣe and then kíní kan wà lára kíní ìtọ́ pé tó bá ń ṣe débì kan wàá you give up. wọ́n ìṣe mọ́ yóò sọ. advice tèmi máa fún àwọn èèyàn ni pé no matter what you do kò sí bó bá ṣe ń ṣe never give up. ẹ já gbé pé ẹnìkan yìí náà ọ̀rá pálá wọlé ẹ lóò ṣọwọ́ ń yá o. hello. ẹ bá wa yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ pátápátá. ta là ń bá sọ̀rọ̀ láti bọ̀. ta là ń bá sọ̀rọ̀ láti bọ̀. láti ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo lọ́hùn ẹ tẹ̀wájú. wọ́n fọlẹ́ kan pé tí àwọn ọmọkùnrin tó bá ti ra laptop fáwọn ọmọ ẹ̀ wípé kọ́ńtàtì rà tó jó 50,000 yẹn pé kán mú lọ síbi tí wọ́n á ti kọ́ ọgbọ́n ni máa tẹ laptop yẹn ká. so èmi wá fẹ́ bèèrè sí pé tí wọ́n bá ti ra laptop yẹn tán tọmọ yẹn ti mọ́ tán báwo ni màá ṣe rí ìtìmọ̀ wọn bẹ̀ tí màá mọ fi rí gbogbo àwọn program tó ọba máa ṣe lórí ẹ̀. ọ̀dà wọ́n dáhùn ẹ jẹ́ ń gbé kàn yìí sí torí àkókò wa wọ́n dáhùn ẹ̀ ní pápápá ẹ̀ ló ṣọwọ́ ń yá. hello. ojú òpó pé bó o ní èmi rò pé wọ́n ti dáhùn ẹ̀gán náà lẹ́ẹ̀kan náà pé lórí ẹ̀rọ ayélujára ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ àti wípé ká sọ pé tò ká tẹ̀ wá sọ pé tò ó tiẹ̀ wá di gágá ẹ wá pé dókítà Ọlámídé mélòó la yé ọ̀hún nígbà tá àkókò ní jẹra wa ẹ ló dókítà Ọlámídé ẹ dákun ń tá a fẹ́ rè á ṣe é ebi tá a wà ń bí fún náà à ní lè gbé pè mọ́ ọ̀dà mo wá fẹ́ kẹ́yìn fúnra yẹn wọ́n dáhùn ẹ̀yìn ìgbà tí wọ́n bá ti ra láptọ̀pù wọ́n mú lọ sí wọ́n ti mọ láptọ̀pù tẹ̀ ìgbésẹ̀ wo lọ́kàn lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di pa àmọ́ lọ àkókò ti lọ. nípa tó bá ti ra laptop tó dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń ṣe ìgbésẹ̀ tó kù ni pé kó bẹ̀rẹ̀ sí ní máa ní portfolio títí a máa ń pè kíní kan ní portfolio iṣẹ́ pé mi ni mo ṣe àfihàn iṣẹ́ àfihàn tó yẹ pé yes àwọn yẹn máa rí i pé lóòótọ́ bẹ́ẹ̀ ni o kọ́ nǹkan tó ṣe because gbogbo nǹkan tó bá ti ń ṣe you have to o gbọ́dọ̀ ní documentary nǹkan gbogbo àwọn nǹkan tó ṣe. àkọọ́lẹ̀ gbọ́dọ̀ wà. o kọ́ṣẹ́ fún oṣù mẹ́ta o gbọ́dọ̀ ti mọ̀ bó ṣe ń ṣe nǹkan báyìí o gbọ́dọ̀ ti ní títí sẹ́. so kíní yìí wà very very important tó bá ti wá ní wàá create LinkedIn account. LinkedIn account yìí ló ti máa post àwọn nǹkan tó ń ṣe. tó ń ṣe àwọ àkókò ti lọ ẹ máa dágbére fáwọn aráalé pé ẹtùn padà wá ń jọ mi. gbogbo aráalé mo really dúpẹ́ lọ́wọ́ KAFTAN TV àti Dokita Olamide fún àǹfààní tán fún wa láti jẹ́ kí a tún enlighten àwọn èèyàn nípa ìmọ̀ technology. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wò wá náà tán fi àsìkò wọn lẹ̀ láti wo program tí à ń ṣe yìí. Ọlọ́run bá wa wà pẹ̀lú ẹ̀yin náà. àmín. a dúpẹ́ fún yín gan, thank you so much. ẹ ṣeun ẹ wò ó títí ọjọ́ mẹ́jọ tá a tún máa ṣe bẹ́ẹ̀ tá a tún máa pàdé ẹ má gbàgbé pé lọ́jọ́ àbámẹ́ta náà ni a ṣe bẹ́ẹ̀ tí a lọ dìbò ẹ dìbò fún ẹni tí ọkàn yín yàn ẹ sì má gbàgbé orin wọn o ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn ọ̀dàgbà ńjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bí lọrin Àfọ̀njá ó ṣe di tálímì ó yẹ wọn wo àwọn tó yé ẹ wò ó títí ọjọ́ mẹ́jọ òun Samuel Olúbáyọ̀ Ọlámídé MC tó gba skiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing nọ́mbà mi rèé fẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ pè mí 08034865342 08034865342 àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ pè mí fún MC ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ pè mí fórin
jíngù gbogbo nǹkan ẹ pè mí sórí nọ́mbà wọn ó ṣe kí ni ó dàbọ̀. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Sowonya pẹ̀lú dókítà Olamide àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Sowonya o Sowonya Sowonya o Sowonya Sowonya létò ratata tọmọdé ń gbọ́ Sowonya létò ratata tàgbàlagbà ń gbọ́ àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o Sowonya létò.